Aláròyé máa wí o. Adélabú fi ẹ̀sùn jìbìtì kan Primate Ayọ̀délé, èyí lohun tó ṣẹlẹ̀ gan-an. Bí àwọn àgbà bá ń sọ wípé a kì í torí gbígbó kápájá, òwe yìí kò rí bí dé sí lọ́dọ̀ olóyè Adébáyọ̀ Adélabú tí í ṣe mínísítà fún ohun àmúṣagbára lórílẹ̀‐èdè yìí. Ọkùnrin tí ọ̀pọ̀ ènìyàn túmọ̀ sí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mercy yìí ló fẹjọ́ wòlíì kan sun àwọn agbófinró nítorí pé ìyẹn ríran sí i. Ọ̀gá àwọn wòlíì aríran nílẹ̀ yìí, Primate Elijah Ayọ̀délé, tó jẹ́ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń pè ní INRI Evangelical Spiritual Church lẹ́kọ̀ọ́, ló sọ àsọtẹ́lẹ̀ wípé Adélabú, ẹni tó ń dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, kò ní wọlé ìdìbò láéláé. Ṣùgbọ́n ìran tó rí sí ọkùnrin olóṣèlú Ìbàdàn yìí ti di ọ̀rọ̀ ńlá mọ́ ọ lọ́wọ́ báyìí, pẹ̀lú bí onítọ̀hún ṣe mú ẹ̀sùn rẹ̀ tó àwọn ọlọ́pàá abẹ́nú lọ. Ó ní kí àwọn DSS ṣèwádìí rẹ̀ nítorí níṣe ló ń fi àsọtẹ́lẹ̀ bojú láti gbowó ńláńlá lọ́wọ́ àwọn èèyàn. Kì í ṣe àsọtẹ́lẹ̀ ọ̀hún nìkan ló ń bí ọkùnrin olóṣèlú yìí nínú. Ọ̀rọ̀ náà tún lọ́wọ́ ẹ̀sùn jìbìtì nínú. Ó ní òjíṣẹ́ Ọlọ́run náà fẹ́ lòun ní jìbìtì owó bíi mílíọ̀nù lọ́nà 50 náírà nítorí ọ̀nà tó fẹ́ gbà gbowó ọ̀hún kì í ṣe ọ̀nà tó tọ́. Ìlànà ìbanilórúkọ jẹ́ pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ló fẹ́ fi gbowó náà lọ́wọ́ òun. Láti ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí ni Adélabú ti fi ìwé ẹ̀sùn ọ̀hún ránṣẹ́ sí àwọn DSS, ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2025 tá a wà yìí ni ọ̀gbẹ́ni Bọ́lájí Túnjí, tí í ṣe olùdámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìròyìn, ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ náà tó sọ ọ́ síta fáyé gbọ́. Ọ̀gbẹ́ni Túnjí ṣàlàyé pé níṣe ni wòlíì aríran náà ń wá gbogbo ọ̀nà láti gbowó lọ́wọ́ mínísítà yìí. Ó lọ sọ fún un wípé kó tó lè wọlé ìdìbò gómìnà, ó ní láti ra fèrè ńláńlá tí àwọn ẹgbẹ́ akọrin máa ń fọn ní ṣọ́ọ̀ṣì pẹ̀lú oríṣiríṣi nǹkan tí wọn yóò fi ṣe àjọ àdúrà fún un. Ṣùgbọ́n onítọ̀hún kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Èyí ló sì mú kí wòlíì náà bẹ̀rẹ̀ sí rí àwọn ìran burúkú sí ọ̀gá yìí ní gbogbo ìgbà, tó sì ń wọ́nà láti ba ọkùnrin olóṣèlú náà lójú jẹ lójú gbogbo ayé. Ó ní láti ìgbà tí ọ̀gá òun ti ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí igbákejì ọ̀gá àgbà CBN níbẹ̀ ni Primate Ayọ̀délé ti ń wá gbogbo ọ̀nà láti wọlé sí i lára kí ó lè máa gbowó ńláńlá lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n tí gbogbo ète tó ń lò kò tún irun kankan lára onítọ̀hún rárá. Láti ìgbà tí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mercy ti wá bẹ̀rẹ̀ akitiyan láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wàhálà òjíṣẹ́ Ọlọ́run náà ti pọ̀ sí i, tó sì ń fi ọ̀rọ̀ àjọ àti àdúrà gbígbà kẹ́wọ́ láti gbowó lọ́wọ́ ọkùnrin olóṣèlú Ìbàdàn náà. Gẹ́gẹ́ bó ṣe wí nínú ìwé ẹ̀sùn ọ̀hún lórí ọ̀rọ̀ wípé kí olóyè Adélabú lè wọlé ìdìbò, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wòlíì Ayọ̀délé ti béèrè owó ńláńlá lọ́wọ́ wọn láti fi ra oríṣiríṣi èròjà nǹkan àjò ẹ̀mí. Owó tó ní kí wọ́n fi ra àwọn nǹkan àjò wọ̀nyí kò dín ní mílíọ̀nù lọ́nà 50 náírà bàbá ṣírò gbogbo rẹ̀ papọ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ olóyè Adélabú ni wípé bó bá jẹ́ nítorí aráàlú la fi ń ṣòṣèlú, èèyàn kò ní láti máa wá gbogbo ọ̀nà láti wọlé ìdìbò lọ́nàkọnà tàbí nípasẹ̀ iṣẹ́ ìyanu. Inú Primate Ayọ̀délé kò dùn sí èyí. Ìyẹn ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àsọtẹ́lẹ̀ burúkú lemọ́lemọ́ pé Ọlọ́run sọ fún àwọn wípé Adélabú kò lè di gómìnà àti pé èmi ló kàn, tó ń tẹnu mọ́ káàkiri yẹn kò lè ràn án lọ́wọ́. Bó ṣe wù kó gbìyànjú tó, yóò kàn máa lulẹ̀ lásán ni. Gẹ́gẹ́ bí mínísítà ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí, olóyè ìbá ti dá wọn lóhùn bí kò ṣe wípé ọ̀rọ̀ ìran burúkú yìí ti wá ń lọ́wọ́ ìbanilórúkọ jẹ́ nínú, tó bẹ̀rẹ̀ sí ní tẹnu mọ́ ní gbogbo ìgbà wípé Ọlọ́run ló sọ fún wípé Adélabú kò ní di gómìnà. Àti wá kọ̀wé sí àwọn DSS báyìí, bẹ́ẹ̀ láti pàkíyèsí wọn sí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wòlíì yìí ń lò láti gbowó àwọn èèyàn pẹ̀lú ìran èké, ìbanilórúkọ jẹ́ àtàwọn àsọtẹ́lẹ̀ burúkú tó máa ń sọ káàkiri. Olóyè Adélabú fi kún wípé àwọn ní fídíò àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lọ́wọ́ láti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wòlíì yìí ń béèrè owó lọ́wọ́ òun, ṣùgbọ́n kì í ṣe láti fìyà jẹ ló jẹ òun lógún, bí kò ṣe wípé kó jáwọ́ nínú ìwà ká máa dọ́gbọ́n fi ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ burúkú gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ó ní bá ti lè kó àsọtẹ́lẹ̀ burúkú tó sọ nípa òun jẹ tó sì tọrọ àforíjì, gbogbo èyí tó kù nǹkan kékeré ni. Ṣùgbọ́n olórí ìjọ yìí tako gbogbo ẹ̀sùn tí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mercy fi kàn ó. Ó ní òun kò tọrọ owó lọ́wọ́ rẹ̀, ohun tí Ọlọ́run fi hàn òun nípa rẹ̀ pọ́nbélé lòun ń sọ fún un. Gẹ́gẹ́ bó ṣe sọ nínú àtẹ̀jáde látọwọ́ ọ̀gbẹ́ni Ọ̀ṣọ́ Olúwatósìn tí í ṣe akọ̀wé ìròyìn rẹ̀, ó ní mi ò béèrè owó kankan lọ́wọ́ Adélabú. Ọkùnrin kan ló rán sí mi pé kí n bá òun gbàdúrà láti di gómìnà.
mo sì sọ fún wípé Ọlọ́run kò fi hàn mí wípé ó máa di gómìnà, ṣùgbọ́n a lè bá béèrè ipò náà lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ àdúrà. Mo ní a máa bá ṣètò àdúrà tí yóò sọ di gómìnà tó bá lè ra ohun èlò orin fún Ọlọ́run. Mi ò sọ fún pé inú ṣọ́ọ̀ṣì mi ni kó ra fèrè náà sí ní dandan. Ibikíbi tó bá wù ú ló lè rà á sí, kó ṣáà ti ra fèrè fún Ọlọ́run ni. Mi ò sọ pé kó mú owó wá, òun fúnra rẹ̀ ni mo ní kó lọ rà á, kó ṣáà rí dájú wípé òun mú èèyàn kan dání nígbà tó bá fẹ́ lọ rà á, kó sì jẹ́ kí ẹnì kan láti ọ̀dọ̀ tèmi náà tẹ̀lé wọn láti rí dájú wípé lóòótọ́ ló ti ṣe ohun tí mo ní kó ṣe. Ó pẹ́ tí mo ti ń sọ ọ́ pé Adélabú kò ní di gómìnà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi hàn mí, nítorí pé wọn kò ní fún un ní tíkẹ́ẹ̀tì. Nítorí rẹ̀ ló ṣe rán èèyàn kan sí mi pé òun ṣáà fẹ́ ṣe gómìnà, kí n bá òun gbàdúrà kí òun lè wọlé. Mo ní bó bá fẹ́ ṣe gómìnà ní gbogbo ọ̀nà, ohun èlò ìkọrin ni kó lọ rà fún Ọlọ́run. Mi ò béèrè owó lọ́wọ́ rẹ̀. Èmi kì í ṣe wòlíì tó máa ń ríran èké tàbí tó máa ń ríran sí àwọn ènìyàn nítorí owó tí wọ́n máa fún mi. Ẹni tí Ọlọ́run wulẹ̀ ti dá lọ́lá lèmi. Bí a ṣe ń wí yìí, ìwé ẹ̀sùn Primate Ayọ̀délé ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá abẹ́nú. Ìgbésẹ̀ tí àwọn DSS yóò wá gbé lórí rẹ̀ lẹ́nìkan kò tíì lè sọ. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.